tí Ọlọ́run bá di nǹkan mú tí ó fẹ́ fi ilẹ̀ fẹ́ ní kankan àwa ó sọ fún un pé sọ́ọ́lẹ̀ ló sì sọ́ọ́lẹ̀ tí a rí ọ̀pọ̀ ju tá a rí lọ. Sista Farida ajẹ́rí lánàá. Bàbá ẹ ṣe báyìí. Màmá dọ̀dọ̀ náà ó tún yárọ́bà náà. Wàá rí sí àlàyé àbábílẹ̀ tẹ́rẹ̀. Ọlọ́run ṣàforíjì fún mi. Mo ń wò pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ilé aláàjì kì í ṣojú lásán ìmọ̀ pé yìí náà sọ bẹ́ẹ̀. Sinimá titun Ase Oro wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó yí wọn lóhùn padà. Ase Oro ní bómi bá balẹ̀ omi anípa òjò balẹ̀ tá ṣaraṣara. Aláṣẹ apàṣẹ ọ̀rọ̀ sínú ayé ọmọ èèyàn bó ṣe fẹ́. Tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló máa rí. Kó lórí odòrí ẹ̀mú ni kó má fara ká sá. Wọ́n lóun táwọn bá fẹ́ lọ lọ́hùn ṣe kò lè yẹ kó látàtì. Ẹni wọ́n bá ní òní dọ̀la kó máa palẹ̀ ilé ẹ̀mọ́ ni Ase Oro tó dájú ni wọ́n lò. Sinimá titun Ase Oro, a movie written and produced by Olatunji Balogun, directed by Muideen Sayinde, story by Victoria Adeboye, starring Saliu Bolagade Ogbonuke, Bọ́sẹ̀ Akínọlá, Akínmọ̀gàrà, Victoria Kọ́láwọlé, Ṣaléwá Yusuf Basira Abẹ́rẹ́, Yínká Solomon, Asisi Jàdùadé, Victoria Adébóyè, Ọpẹ́ Òkùnọlá, Ọláníyàn Tósìn, Ọlámilékan Àyìnlá 220, Mọ́dúpẹ́ Ọmọ Sàláwù, MJ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ìtàgbé àkọlé ẹ̀ ní Ase Oro from the stable of Olasco Films Nigeria Limited. Ase Oro làkọlé eléyìí tó jáde yìí. Ó kọjá àfẹnuròyìn iṣẹ́ bàbá iṣẹ́ ni ẹgbà bẹ́ẹ̀. Olasco, adé orí ọ̀kí òjọ tẹyẹkẹyẹ. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá. Dídún ló ń dún. Allahu Akbar. Sule jalali wal ikram. Gbígbọ̀ngbọ̀n rẹ̀ Ọlọ́run o. Kíkáyà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ níwọ̀ Ọlọ́run ọba tó káyà.